Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. Ẹ̀yin ọmọ ya mi nínú ẹ̀sìn Islam, lílé ni lájò, ó kàwé tán, ó wá ríṣẹ́, ó kọ́ṣẹ́ tán, ó lórí rẹ̀ lọ́wọ́. Kí ni ò sí nínú Al-Qur'ani? Nígbà tó lọ́wọ́ sọ nínú Al-Qur'ani tó ní èmi Ọlọ́run, mo sọ ìyá Al-Qur'ani yìí kalẹ̀ tó bá jẹ́ pé orí òkè ni mo bá sọ Al-Qur'ani yìí sí ni ẹ bá rí pé òkè náà bá sì fọ́ sí wẹ́wẹ́. So tó bá wá gbé Al-Qur'ani tó bá wá gbé lórí ìṣòro rẹ yóò tó bá ní, báwo ni ìṣòro kìí ṣe lè ṣe ń di pẹ̀tẹ́lẹ̀. Eléyìí ẹni tí ń wá iṣẹ́, èèyàn kì í wá ṣiṣẹ́ lásán o, iṣẹ́ alálùbáríkà tí ń yọ owó ni o, iṣẹ́ alálùbáríkà tí yẹn fi ń kọ́lé, iṣẹ́ alálùbáríkà tí yẹn fi ń rówó, tí yẹn fi ń ra mọ́tò ń bẹ̀, tí yẹn fi ń bẹ́gbẹ́ pé tówó ní ọ̀wá ní tán láéláé. Wọn náà ò ṣe gbìyànjú, má ṣòro jù, képọ̀ lọ́hùn, torí èyí tí ń dààmú àwa mùsùlùmí ni pé alẹ́ láti ṣàdúà. Bẹ́ẹ̀ sì ni ad-du'a'un sayful mu'minina, àdúà òun ni ìdààmú mi ni o. Àdúà ló lè fi jagun lórí gbogbo kòṣèlú tó bá ní. Ìwọ tó wà ń wáṣẹ́, gbìyànjú yan náfílà 4 lórí ìrákà kọ̀ọ̀kan, Suratul Fatiha tí ṣe alhamdulillahi rabbil alamin kàádélẹ̀, kó wá ṣe Qul huwallahu ahad, kó ṣe 10 lórí ìrákà kọ̀ọ̀kan. Tó bá wá sálámọ̀ tán tó jókòó, ọmọ ìyá mi tún bá mi ṣe istighfar torí ẹrú ẹlẹ́ṣẹ̀ ni wá, ọ̀nà kò foríjì wá. Astaghfirullah ṣe 100. As-salatu fan nabi tí ṣe Allahumma salli ala Muhammadin wa sallim ṣe 33. Kó wá ṣe la ilaha illallah, kó ṣe ìyẹn ṣe ní 313. Lẹ́yìn ìgbà tó bá parí yẹn, ọmọ ìyá mi wá dà níyàn tó ń fẹ́, kó rìnà pàdé aláàánú, sàtífíkẹ́tì tó ń gbé káàkiri kò fi ríṣẹ́ alálùbáríkà, kó pàdé aláàánú tí ó fún ní connection ńlá, kó wá ṣe yá fàtàwù. Ohun tí ó pọ̀ ní o, ṣe yá fàtàwù yẹn 313. Tó bá ti ṣe tán, ó rọrùn fún ẹ nígbà yóò tó bá ti kárákọ̀ kọ̀ọ̀kan. Tó bá mọ̀ pé kò rọrùn ní gbogbo ìgbà tó bá ń kárákọ̀, tó bá ti ń kí ìrun wákàtí kọ̀ọ̀kan, tó bá ti di alẹ́ after wàá bá kí ṣáà ìtọ́ tó fẹ́ wọlé sùn, ṣe é kó tó sùn. Ìwọ ní orí pé láìpẹ́ láì jìnnà, iṣẹ́ alálùbáríkà ibi tó ti jókòó òun ni yóò ti wọlé wá bá ọ. Ibi tó ń rìn lọ òun ló ti pàdé aláàánú. Bẹ́ẹ̀ ni eléyìí tí mo sọ yìí, ìwọ dánwò, ó rí bẹ́ẹ̀ ni ó rí. Gbogbo ẹni yóò tó bá fẹ́ máa wo live wa ní every Thursday, Saka TV television, wàá bá wa pàdé ní YouTube, wàá bá wa pàdé ní page wa ní Saka TV television. Bẹ́ẹ̀ ni wàá bá wa pàdé lórí Facebook ní every Thursday ní dédé aago 3 ní live. Bẹ́ẹ̀ sì tún ní o lè máa wo tẹlifíṣàn wa ní Saka television lórí YouTube. Gbogbo oríṣiríṣi ẹ̀kọ́ Voice of Islam, gbogbo oríṣiríṣi ẹ̀kọ́ òun ní bẹ́ẹ̀. Kẹ́dẹ̀ bá wa subscribe, ẹ̀yin olùfẹ́ ẹ bá wa subscribe sórí Saka television, Saka TV. Ẹ ṣé àdúpẹ́ o, Ọlọ́run gbàdúrà wa o.